ẹ̀yẹ wa tó rọrùn fún ìrọ̀sọ̀ fún pòfẹ́sọ̀ pé ní tètàwà ẹ̀rọ bàbá pòfẹ́sọ̀ ẹgbà gbogbo ẹjẹ́ pòfẹ́sọ̀ yóò máa blast orí ẹ pé ẹwà ní ọdún tó di ipò tó ti wà ó tó di pòfẹ́sọ̀ ọwọ́ ní wọ́n gbàgbé kọjẹ́ pòfẹ́sọ̀ nígbà ní ìdí pòfẹ́sọ̀ ní ìdòkò kílẹ̀ kò wá sí ìdòkò ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́lá jẹ́ secondary ẹ̀ jẹ́ graduate lásán ẹ̀ ní masters lọ́wọ́ ẹ̀ ní phd ní ìdájọ́ pòfẹ́sọ̀ ẹ wá ní pòfẹ́sọ̀ tẹ̀ jẹ́ wọn ẹja kọ́ńdà káwá wà ní lẹ́kùn kan náà àwọn ọ̀tá alẹ́ ni wà ní lẹ́kùn kan náà ẹsẹ̀ tèmi mọ́ kọ́ mo ń ṣe mo ń practice yẹn ntọ́ ọmọ ní kò béèrè tó bá ń dọ̀ láàmú aláìmọ̀kan ní ọmọ tí mo mọ̀ ọwọ́ ní kéde ọgbàgbé tí mo mọ̀ tí mo sì mọ̀ pé aláìmọ̀kan ní ọmọ ẹ̀yẹ wá kìí sọ̀rọ̀ gidi ìjẹ́ mùsùlùmí wo kò bá Yorùbá bá a jẹ́ mùsùlùmí kò bá Yorùbá ìwọ ló fọ́n tó rọ̀ kò bá Yorùbá ebó sì tiẹ̀ ìbẹ̀rẹ̀ rẹ̀ sì tèmi oníkí bọ́ ṣe tiẹ̀ mú ní ìṣe ọlọ́run àdúlẹ̀ ó tún di inú fún èdè rẹ̀ ọlọ́run wọ́n fà kẹ́ máa wọ́n fẹ́ kẹ́ ìjọ máa fà wá kẹ́ ìjọ máa ṣe kankan náà àwọn òṣèlú ń bà ká ṣe kankan náà wọ́n fẹ́ kẹ́ ọ̀rọ̀ kẹ́ mú ẹ̀sìn yín kẹ́ kọ́ńdà gbogbo tẹ́ ń wí ìwúlẹ̀ pé abẹ́gbẹ́ sí ìlera lójúmọ́ ṣé àyè náà lè gbẹ́ sí yín lójúmọ́ bẹ́ẹ̀ bá lẹ́yìn ògbẹ́ sí yín lójúmọ́ ẹ̀ka rẹ̀ àwọn obìnrin bí tọ́bá ní ẹjá jọ gbé ẹ̀sìn wa kalẹ̀ tí ń ṣe gbé kalẹ̀ torí kò níbi ó ti wá tẹ́lẹ̀ títàwó ò ṣe gbé kalẹ̀ torí ó níbi tó ti wá ọ̀dọ́ ta ní khaliqus samawati wal ardi wa ma fihinna òun lọ pa wá láṣẹ rẹ̀ àlefi ilẹ̀ àfà ọ̀gá yín làwà jẹ́ olùkọ́ yín làwà jẹ́ ó lè ṣe tẹ́síwíyà bayna al-ustad wa talib yẹni pé ọ̀fẹ́ kí teacher àti student rẹ̀ kọ́ jọ síkiri kọ́ jọ ráyìn ọ̀rọ̀ tó ń sọ mbálà kẹ́yìn àwọn ní nǹkan tó pọ̀ tá a kọ́ yín ààrẹ lé yẹn jẹ́ ọmọ ìyá ẹ máa bá àwọn kan tí wọ́n fẹ́ kalẹ̀ ká wo ara wa láwa Yorùbá ká lè mọ bo láti gbéṣẹ́ ṣé ẹni bó ṣe ń dàrú yìí tó bá di ìgbà tó bá fẹ́ pín àwọn àyè márùn kan institution márùn kan ipò márùn kan wọ́n important wọ́n ní nǹkan ṣe pọ̀ mọ́ bá a ṣe jẹ́ lóde so therefore kò ṣe ẹni tó fẹ́ mú ọwọ́ wọn kúrò níbò láti jẹ́ lọ́la ní Nàìjíríà tájọ wáyé tá a wá jẹ́ yẹ ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ajẹ́ Yorùbá márùn yẹn wọ́n ní nǹkan ṣe pọ̀ mọ́ bá a ṣe jẹ́ Yorùbá so nígbà tá a bá ní wà lábẹ́ Nàìjíríà mọ́ márùn yẹn wọ́n máa sọ ta ní òní ilẹ̀ Yorùbá ta ni yóò sì gbígbé sí ayé ìrọ̀rùn bẹ́ẹ̀ tẹ́rí United Nations gẹ́gẹ́ bí òfin rẹ̀ ó ní rẹ́gísítà kọ́ńtírì tuntun kìí sẹ́lòmí tí ọ̀bá tí ìgbà tó kọ́ńtírì ní ọ́ èsì kọ́ńtírì gbogbo àwọn tó ń parí Yorùbá ní ẹsẹ̀ Biafra United Nations recognize ẹ̀rẹ̀ kátà tí a bá wá fẹ́ recognize wọ́n wà máa tó láàrin àwọn bíi méjì àti mẹ́ta kan àmọ́ méjì kan wá ń bẹ bí United Nations bá béèrè ẹlẹ́ẹ̀kẹrin àtẹlẹ́ẹ̀karùn-ún àwọn alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì tẹlẹ́ẹ̀kẹta àwọn ó béèrè àwọn ní ìdí ẹ̀ ṣé Yorùbá mi tọ́lá àwọn mẹ́tẹ̀ẹ̀ta àkọ́kọ́ tí mo fẹ́ kà yìí àwọn ló ní méjì. Number one, United Nations nínú òfin wọn tí wọ́n bá ní pé Yorùbá ó ti fẹ́ dá wà ó di country wọ́n ó di ẹgbẹ́ òṣèlú tí bá ń darí wa lọ́wọ́ obìnrin rẹ̀ APC ní darí wa nílẹ̀ Yorùbá lọ́wọ́ àbí PDP ní darí wa lọ́wọ́ wọ́n ó pè wọ́n sí mẹ́tẹ̀ kódà àwọn ni wọ́n conduct election tí wọ́n sọ pé sára ìlú faramọ́ àbúrò faramọ́ a máa vote a dìbò ṣùgbọ́n ta ló mọ̀ bò dì ta ló ní ìbò àwọn ẹgbẹ́ òṣèlú yẹn so tí kọ́ńtì bá fọ́ gómìnà tí bá ń bẹ́ńbẹ́ ní state kọ̀ọ̀kan ó ṣeéṣe kí United Nations kó ṣe recognize ẹ̀kọ́ kọ́mọ sí gómìnà rẹ̀ lọ tó wọ́n ẹ̀ṣẹ̀ àyàn president yóò àjẹ́ temporary kiri o
tí ọ̀bà á jẹ́ bẹ́ẹ̀ wọ́n fẹ́ wọn kọ̀ ẹgbẹ́ òṣèlú tí ń darí lọ́wọ́ wọ́n bìlíf paráàlú ló sì kéde o lọ́lẹ̀ ẹgbẹ́ òṣèlú òun number 1. number 2 iná làwọn ọba tọ́jọ́ pàà lọ́wọ́ nípò àṣẹ tẹ́lẹ̀ kó tó di pé òṣèlú tuntun táwọn amúnisìn gbédé kó tó gba agbára kó lọ́wọ́ wọn àwọn number 2. kódà United Nations yóò bí ẹ léèrè pé ṣe é fara mọ́ kílù yín ọmọ bá kọ́ńtírì lọ ṣẹ́jọ́ ń lọ ní àwọn bá ní sẹ́yìn. ẹlẹ́ẹ̀kẹta wọn a máa pe àwọn náà lọ́pọ̀lọpọ̀ ọgbà mí àmọ́ kìí ṣe dandan kí ẹnu ó lè kò náà làwọn olórí ẹlẹ́sìn àwọn ẹ̀sìn wọ́n ní àwọn olórí ẹlẹ́sìn ẹ wá sọ́kìlẹ̀ fẹ́ wọ́n ó pe institution wo ní ń darí àwa tápáwúsá wọn bá pè Supreme Council for Islamic Affairs tàbí Jama'atu Nasrul Islam ó ti tó láti lọ represent wọ́n ní ilẹ̀ tí wọ́n bá pe àwa nílẹ̀ Yorùbá ń bí rábítò lè represent wa tí wọ́n fẹ́ pẹ̀lú Supreme Council for Islamic Affairs gbogbo àwọn ọba lọ recognize Jama'atu Nasrul Islam gbogbo ọba ní mẹ́lú ẹ̀ wọ́n sì fẹ́ wo pé ṣé àwọn táwọn fẹ́ pè yìí ṣé wọ́n lè sọ̀rọ̀ on behalf aráàlú àbí àwọn ètò pọ̀ láráàlú. Muslim àti Arabita àmẹ́ẹ̀dì wà ní position tó yẹ wọ́n lè represent wa ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n àti ìtò represent wa torí wọ́n ní ìdí iṣẹ́ tó pọ̀ láti recognize wọn pàwọn ní represent àwa mùsùlùmí wọ́n nìdí ẹ̀rọ tí kàn bá jáde tó bá lóòrùn represent àwọn Christian kò sẹ́ni tí ó takò bẹ́ẹ̀ni ká bá takò gbogbo ayé gan ní ó rí pé ọ̀dẹ̀ ní ẹ mélòó lẹ́yìn àdúrà àwọn tí ó takò àwọn ti bí. So ní level number 3 tí í ṣe authority number 3 àwọn olórí ẹlẹ́sìn ìjẹ́bẹ̀ ẹ wo ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀nà ni àwọn resources àtàwọn to jail àwọn personalities so important ẹjọ́ ìrìnsẹ̀ àwọn èèyàn pàtàkì bí àwọn olówó àwọn iléeṣẹ́ ńláńlá àwọn èèyàn ńláńlá àwọn bíi doctor kan àwọn èèyàn àwọn professors kankan àwọn ọ̀jọ̀gbọ́n èèyàn pàtàkì tí ó bá ṣèyàn pàtàkì ohun àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìgbẹ́ ohun pàtàkì ìyẹn náà pàtàkì pé gbogbo àwọn association of Muslim lawyer association of Christian lawyer association of kìnìkan traditional lawyer wọ́n sì pàtàkì. Ẹ̀karùn-ún oná ní street àwọn ará gbòòrò àwọn ni wọ́n padà bí léèrè last ìgbékilẹ̀ fẹ́ àmọ́ àti ó bí ọ léèrè ni mo sọ àti ó represent wọn lò ká tó bí street léèrè fún àwọn ọ̀gọ̀ ká tó bí street léèrè àwọn tó ní street ní ìbámu òfin ayé níbikíbi ọ̀nà ló lóṣèlú tàbọ́bá tàbáwọn olórí ẹlẹ́sìn ẹgẹ́ rẹ̀ tí wọ́n bá kàn fẹ́ wo àwọn aráàlú pé àwọn tó gbọ́nù wọn ni ẹjẹ́ á lò ẹ má wulẹ̀ jà bí aráàlú léèrè wọ́n lè má bí aráàlú léèrè wọ́n á béèrè nípa àwọn èèyàn àwọn ọ̀jọ̀gbọ́n bí àwọn lecturer university bí àwọn olówó àwọn èèyàn pàtàkì wọ́n á lè pe àwọn. márààrún Yorùbá Muslim márààrún ẹni problem pẹ̀lú ẹ̀ ní problem tí Christian ò nílò ẹ̀ kódà ẹlẹ́bọ̀ gan tó sàn jù yín lọ níbi márààrún. Number 1 níbi politics Muslim lẹ Yorùbá ò ní stand kankan tí a máa takò àbí tó hàn tí èèyàn lè kọ̀ tó lẹ́sẹ̀ lè kọ̀ sídà tó wọ́n fẹ́ máa sọ̀rọ̀ ẹ máa gbọ́ tó lẹ́sẹ̀ lè bá fẹ́ decide ìgbà yẹn tó wọ́n fẹ́ decide ìgbà yẹn kò ní bí àwọn mùsùlùmí léèrè so lọ́sẹ̀ tó pé gbogbo gómìnà rẹ̀ Christian ní ìyẹn kò sí pàtì ẹ̀gbọ́n bá mi yé Christian òun ló di òṣèlú tí bẹ́ẹ̀lẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ oye àwọn alápọ̀jú oṣù bá àwọn náà ní òṣèlú tí bẹ́ẹ̀lẹ̀ Yorùbá lọ́wọ́ tọ́rọ àwọn tó máa sọ̀rọ̀ bí á fún òṣèlú àwọn governors yẹn ni àwọn number 1 tí ọkọ̀ sọ̀rọ̀ mọ́yàn wọ́n tàn jẹ́ àwọn number 1 ìjọba sì sọ pàtí ó sì gẹ́rẹ̀
kí á ní Muslim political strength tẹ́ ẹ fẹ́ sọ tó bá dọjọ́ tí a bá ní wọ́n sọ̀rọ̀. èyí fẹ́ ibi tá a bára wa lónìí ó fẹ́ burú ju kó kọ́ni ọlọ́dọ̀ tó lọ. ẹ̀sọ́ ẹ̀yin tẹ́ ẹ ṣe ìṣòro ẹ̀dúró náà ṣé ẹ̀fẹ́ káwọ̀ gbọ́n ní ṣé káwọn máa sọ̀rọ̀. ẹni wo ọ̀rọ̀ tí mo sọ pé báyà 2020 mo sọ reality tí ó jẹ́ gbogbo rẹ̀ tó because àwọn tẹ́ ẹ̀jẹ̀ ká sọ̀rọ̀ á padà sọ̀rọ̀ lọ́nà míì tí ò ní fífọ́ ẹni tí sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́. ebi lójú wa lẹ́tí máa sọ̀rọ̀ kírísítà wọn sọ̀rọ̀ lóhùn kan ẹlẹ́bọn sọ̀rọ̀ lóhùn kan olóṣèlú wọn sọ̀rọ̀ àbí àwọn táwọn ààrẹ ni tí ó máa sọ̀rọ̀ lóhùn kan ẹrù láàánú ò ní sọ̀rọ̀ a ní ọ̀rọ̀ tí a náà ta sọ àmọ́ yóò dàbí nǹkan lónìí because gbogbo aná kan rò á sọ̀rọ̀ bí ẹyẹ ìgbà ohun ẹyẹ ìgbà ó sì ju máìkì lọ nígbà ìgbà pátá sọ àdàrú tẹ̀bí ìgbà sọ tiẹ̀ bó ṣe yí àwọn máa sọ tiẹ̀ bó ṣe yí serious therapy àwọn máa sọ̀rọ̀ tiẹ̀ bó ṣe yí wọn therapy 1990 sọ tiẹ̀ tó fi tó gbóná tó fi tẹ̀ fún àwọn 100 sọ̀rọ̀ tó wá mú láńtà tọ́ta lójúmọmọ àná sọ tiẹ̀ tó fi tó sì nọ́ọ̀mà tó nímọ̀ tó nílà àkáyè àwọn máa sọ tiẹ̀ gbogbo ẹ̀ wá máa sọ tiẹ̀ nígbà tá à ní tí ọba wa bá gbogbo ẹ̀jọ́ tí wọ́n wá sọ mi àfọ wa a máa sọ ṣé ẹrù rí oríire lọ́jọ́ fún yín tí máa ń sọ ní ìṣẹ̀dá ìgbọ́ wípé àlẹ́ tí ọba wa sọ̀rọ̀ á padà ní tí wọ́n á ní ẹ̀yìn gbọ́dọ̀ pa àmì ta ni ó sọ̀rọ̀ bí àfọ wa níjọ́ tí wọ́n ní wọ́n dìbò fún Tinubu ṣé Tinubu tí bí àwọn mùsùlùmí ṣe pọ̀ tó Lagos Tinubu tí ò wọlé Lagos tó ṣe pé ìjà láàrin àwọn àti Christian ní òṣèlú Muslim Christian ní tàwa ni Muslim tí ó sọ̀rọ̀ on behalf of men tẹ̀lẹ́sọ ìyẹn làwọn sọ pé a gbọ́dọ̀ reform ara wa kárí organize ara wa nítorí àlàáfíà gbogbo wa náà because ìṣòro tó bá majority Muslim ó ti bá gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀bà mọ̀ tó bá gbogbo ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bá mọ̀ ìjọba ṣe ó gbọ́dọ̀ kárí àwọn èèyàn tí wọ́n lẹ́tọ̀ọ́ àbí tí wọ́n lẹ́tọ̀ọ́ àmọ́ tí wọ́n lọ́nà tẹ́lẹ̀ gbàgbà ẹ̀tọ́ wọn gbọ́dọ̀ kárí wọn àlọ́run wọn lárẹ́gbẹ́ ṣe ń bì láwọn èèyàn òfin lè gbàgbé rẹ̀ lá ẹlòmí ọ̀nà bá lóko rẹ̀ gbogbo kálukú ló fúnlẹ̀ tọ́ ẹ̀ tó gbogbo kọ́nà ẹ̀ pátá ẹ̀dá kò lè gbàgbé ẹ̀ èyí sọ yí pé tó gbé ẹnìkan kọ̀mọ́ bí ó sì gbẹ̀tọ́ ẹ̀ káwá fẹ̀tọ́ ẹ̀ dùn tó bá jẹ́ ìjọba gidi tó bá jẹ́ èèyàn gidi ọmọ ẹ̀tọ́ ẹ̀ olùdí ọmọ kò lè fi lé lọ ìwé tó gbé ẹ̀rọ ní kò ní tí ó fi gbẹ̀tọ́ ẹ̀ ẹ̀bùn tẹ́ ẹ bá ń bá lọ yọ padà mọ̀ bí ọ̀bà wa ní ọ̀nà tí ó gbàgbá ọ̀nà míì tí ó da yọ gbàgbá yọ àdá gan òbí Yorùbá mi yé wọ́n lè gbọ́ ya ọ̀rọ̀ tá à ń sọ yìí kí sọ̀rọ̀ àṣírí ṣiṣẹ́ ti ń bẹ́ ńlẹ̀ ibà máa lú ìníá ìṣòro mùsùlùmí ìṣòro gbogbo ọmọ náà yìí. Number 2 lọ́nà lọ́ba olúwo ní ìtọ́lá bá tún lẹ́bíṣẹ́ tí wọ́n tó wí ó bèrè àwọn ọba mùsùlùmí náà kọ́ wọn ọba mùsùlùmí náà àwọn alágbàríkà bí wọ́n bẹ àmọ́ wọn ò sọ̀rọ̀ jáde. a ní sẹ́yìn kankan nílẹ̀fù ọba táàbà sọ́ra majority ọba àwọn ẹlẹ́bọ ní ọ̀lẹ̀ mọ́ ibi agbára tí wọ́n mọ̀ pẹ̀lú bọ́ ṣe ń ba orí wọn jẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ní mo sọ yí pé kò bá dáa káà Muslim káyọ̀ tẹ̀sọ́ máa pé institution ti a rè ẹ má béèrè ọ̀rọ̀ ìlú wa lọ́wọ́ ọba àmọ́ tó lọ ọba ń bá rẹ tó bá gbọ́ wa yé tó mọ̀ wá pé mùsùlùmí ya tó bá lè sọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí ó lè ntí ìlú mi ń fẹ́ àwọn Christian sọ báyìí àwọn ẹlẹ́bọ sọ báyìí àwọn Muslim náà sọ báyìí tó bá ṣe mẹ́tẹ̀ẹ̀ta tó ò ní ṣe ìyànjẹ ọba ní ọ́ ṣùgbọ́n táwọn ọba yìí ò ní fi sí ibì kan torí ẹnìkan ló ń jáde yìí tí ń sọ pé kò ṣẹbọ ìjọ sí pé Ìsìláàmù bó ṣe jáde òtọ́jọba bólúwò ṣe jáde òtọ́jọba ó ní mílítì lágbára ni wọ́n fi fẹ́ pa lóhùn dà wọ́n fẹ́ pa ohun rẹ̀ rẹ́ wọ́n fẹ́ pa máa sọ̀rọ̀ torí yóò jẹ́ kí n tí ọyẹ ó lójútù kíákíá ó lè bẹ̀rẹ̀ sí máa lójútù látọ̀dọ̀ tiẹ̀ ní tó kù ní ká bá lè ráwọn ọba tó pọ̀ káwọn ó dúró tì tí wọ́n wà fọ́ọ̀mù ìgbìmọ̀ ọba mùsùlùmí tẹ bá fẹ́ béèrè kan lọ́wọ́ ọba ẹ béèrè lọ́wọ́ ọba Christian kó sọ̀rọ̀ on behalf of Christian ẹ béèrè lọ́wọ́ ẹlẹ́bọ kó sọ̀rọ̀ on behalf of ẹlẹ́bọ ọba kan kó má sọ̀rọ̀ on behalf wa ìwọ́n náà lóò ti dọba nígbà wá dọba ọwọ́ adẹlẹ́bọ ó lè sọ̀rọ̀ ní on behalf aráàlú ìmáàmù
tí ọba bá ọba náà lọ tí ọba bọ́ bẹ̀rẹ̀ lẹ́bọ̀ lọ adára o ìmáàmù náà sọ pé kábíyèsí láti sọ náà ni o ebi àwọn kan náà sọ pé ẹjá lọ bí ọ ní pé ọmọ bìnú pa àwọn òṣèlú kan wọ́n ń sọ̀rọ̀ pé ẹbọ tí ń ṣe ọ̀dà àwọn mùsùlùmí kan sọ pé àwọn lọ bá parí ìjà ìmọ̀jà tá à ń bá jà ìbá ní ó dúró láàyè káà ní ó dúró láàyè wa ìwọ Ọọ̀ni ẹlẹ́bọ ni ọ́ olórí àwọn ẹlẹ́bọ tọ́jẹ́ Yorùbá tábàgbọ̀ ọ̀bẹ àbí ọjọ́ o àwọn ẹlẹ́bọ náà tábàgbọ̀ ọ̀bẹ olórí wọn ní ọ̀rọ̀ àbáwá mùsùlùmí ọba tó bá jẹ́ mùsùlùmí tó sì kéde pé mùsùlùmí lòun òun ló lórí àwọn náà ò gẹ́gẹ́ bí ọba ṣe ẹ̀dá kò sí ìjàwá ń bẹ sọ ṣé bó ṣe ń da rí ògùn lákàáyé àti ìṣàgbó ó lù hàn dájú sáà sínú ìyàwó ní ìrùkú wọn lọ́rọ̀ tí mo sọ yẹn ọjà ní òmìnira orí ẹ̀ ti bù ẹnu ta lọ́jọ́ lọ kí n sọ fún mùsùlùmí pé bá fáàmà gbóríbalẹ̀ fún ògùn lákàáyé tí wọ́n ń gbé káàkiri máa wò ó ní ṣe dáyẹ́ kí n lo ẹ́ fún ìyá gbọ̀dọ̀ ní ìrìn ló bàbá fún ìgbòkọ́ ojú orí wa náà súnmọ́ ara so olórí àwọn ẹlẹ́bọ náà ní yí mo recognize pé ẹlẹ́bọ ní yí táwọn ẹlẹ́bọ bá dẹ̀ yẹ̀yìn sí olórí wọn olórí wọn ní yí bá táwọn mẹ́sẹ̀ mẹ́tẹ̀lẹ̀ ló kọ gbogbo òlú tí ó kò wá ẹ̀yìn náà lè wá represent ẹ̀ sí olórí tàwa o mùsùlùmí tó wá gbà pé ìlú olórí wa ó ti wọná látàyé nta wí ni ẹ̀rọ ṣé níjọ́ tó bá pè mítìnì ṣé ní kọ́kọ́ ni wọ́n wá sọ tinú ẹ̀ ṣé bàbá kábíyèsí ọ̀rọ̀ ní ẹbọ tẹ́sán pàṣẹ so ẹ bá ní fi olúwo lẹ̀ ìjọ́ tó bá pè mítìnì olúwo wà nílẹ̀ fáwọn mùsùlùmí àtọ́ba míì náà tọ́ba jẹ́ mùsùlùmí dáadáa wọ́n pọ̀ ẹ̀yà alágbàríkà ẹ̀yin bàbá Ọọ̀ni ẹ̀yin náà dúró àtàwọn àràbà kankan ẹjọ́ sọ̀rọ̀ fúnra yín ọ̀rọ̀ yóò lè yé wa ọ̀rọ̀ wa ò lè yé yí ọ̀rọ̀ wa ò lè jọ ṣekẹ́rẹ́ ṣe káà wí nìyẹn ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ ìlú lórí wa ń dà yìí ayé ti lajú wọ́n ṣe pé àmọ́ tá à ń ṣe ìdáhùn wí nìyẹn dọ́pọ̀ èèyàn wa ṣe ẹgẹ́ ti tí wọ́n sọ ń bì ọ̀rọ̀ ọgbọ́n bẹ́ẹ̀ bì yóò ọbẹ̀ bì ẹ wo bó rẹ́dì láti wà lábẹ́ ẹni institution ní ọjọ́ gárùn ebe ewu ẹ̀ ọ̀gá kankan bí tààwùn ṣe rí àwọn èèyàn ní ń darí àdìsẹ́ mọ́ jókòó lọ́fíìsì ẹ̀rì gẹ́gẹ́ ẹ̀rì olóńdarí gbogbo òṣùkú oníṣọ́ pé mo jókòó sí òun lọ́rùn ilé máa ń fún kálukọ́ máa darí kéèmì ọmọ ká nǹkan kí máa ro nǹkan kí máa sọ nǹkan nìkan lè ní ṣégéré lẹ́nu láì kí máa fi mí sọ lórí kankan tí máa fẹ́ jo lórí ìwé nígbà mọ̀ káwé kòkè ní màmá sí nígbà mọ̀ kàtẹ́ náà kòkè ní màmá sí àwọn sàbíkẹ́ẹ̀tì méjèèjì ní ìgbà wá lọ kí n fi tààmù lẹ̀ ní o ní ìdí ẹwọ́ òṣì olórí kẹta níbi kẹta ṣùgbọ́n pé tí mo ń wí èrè sọ ìtọ́jú mẹ́rin rẹ̀ nígbùgbẹ́ ní tààwùn ní tí a fi pè wá lórí ìta sọ fún àdìsí àpéjì ìyẹn náà pé mo máa ń sọ báwọn tẹ́ máa ń wo tààwùn láti ta ẹni ẹgbẹ́ àwọn ìwé ẹgbẹ́ ta ni tààwùn ò kì í ṣe bí àwọn ẹgbẹ́ yòókù mísàn ni fíkàrà ni risalatul Islam ni ideology ni or understanding ni kèésà pèrò kèésà àpèrò tẹ́mà rotate olórí message làwà ní tàǹtẹ̀lé tàgbọ́yé tàǹkọ́ tàṣẹ̀pàṣ kèésà àwọn ẹgbẹ́ ìlú tẹ́mà sí káàkiri láàrin èyí lólóyè gẹ́kún àánà máa ń lólóyè fún tó bá important àwọn wá jíṣẹ́ ọ̀rọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ ànábì lọ́nà tí ó gbà yí àwọn èèyàn láyé òde òní a sì wá fi practical kalẹ̀ àwa reform àwọn tí ń bẹ láàrin wa tẹ́lẹ̀ tí wọ́n láwọn ò ṣe mọ́ ó ní òye wọn kó yé wọn kódà kò tún yé mi dìísìn àwọn tó yé kọ̀ọ̀kan ti padà èyí tí ó padà níṣẹ́ sàdá títà mo láwọn ọmọ ìyá kẹta pé ní àwọn tó ń wò pé àkírí òyí àwọn tẹ́ ti lọ tẹ́lẹ̀ wọ́n ti padà wọn wà jókòó tí à nínú wọ́n sì dá àwọn ẹni alágbàríkà ìfà àtìgbà tí wọ́n tó kúrò láàrin wa náà tó mọ̀ yàtọ̀ láàrin ìtawà òwe àti tẹ́lòmí ìwé yọ́dá fún ibi tẹ́ wà lórí oyin ẹ tún súnmọ́ dáadáa ẹjá máa bá ṣe Ọlọ́run lọ kò sí ibi kankan kò sáà níbi kankan náà tí èrè níjà pẹ̀lú àwọn àtàtí ń tẹ̀lé àtàtí ọ̀gbàgbọ́ òsítà tó ti rí
ẹ wo Musa ẹ wo àdá táwọn jàmáà rẹ̀ fi so àwọn mánéjà bá sì máa ṣe yẹyẹ ní á bá sì máa ṣe láàrin ara wa náà lò ẹ máa bọ̀ bẹ́ẹ̀ bá sì wà ẹ̀rẹ̀ dí alọ́ àwa ní láyà tó rò hún man khadhalahum wala man khalafahum àwa òòrùn bẹ́ẹ̀ bá sọpọ́ọ̀tì wa àti rábítà kan ẹ sọpọ́ọ̀tì wa tí rábítà bá fẹ́ jẹ́ rábítà ẹ tẹ̀lé mọ̀nà tá ń sọ ẹ ti ẹ̀wà mú kó bẹ́ẹ̀ bá àlásọ àwakọ́ lásọ ẹ lọ lò tẹ́ bá ti lò ẹ̀pẹ̀ àwọn náà sílẹ̀ ìgbé á sí àmà pọ̀ iná àmà ṣàdúrà fún kí ọ́sà ti dáa kó rí bó ṣe yẹ kó rí iná ìlọ̀kan wà gbogbo ẹ̀dẹ́ ìwò àwà lídìí ní kankan wọ́n tẹ́ bá rí tí à ń sọ tó bá ṣàǹfààní ìjà ìjọsí ẹ má yọ wá kó bẹ̀ ẹ pè wá sí àwa náà ti tán láti jọ sí papọ̀ ọ̀rọ̀ kò fún wa sí ṣé márùn-ún ó ti yẹjú lọ a ní problem politically Yorùbá Muslim political institution 0 Yorùbá Muslim political stand 0 àbí ṣe mo sì wí no institution no stand no program yes or no ṣùgbọ́n afẹ́ dá padà kọ́ wa tí kí sẹ́ máa ń gbé òbí káà náà sì máa gbé Raulu Ahmed Ramani Bilali wọ́n náà fẹ́ sí president kẹ́nu owó sì kò káwá kábò ẹni ọba wọlé kí wọ́n gbé síbẹ̀ ẹsẹ̀ tí ń káwà náà sí ti a Nàìjíríà dùn òfin tẹ́ ẹ̀kọ́ tẹ́ẹ̀bí gbé Nàìjíríà kalẹ̀ ó dùn gan ṣe tí ẹ sí dédé ní ṣẹ̀rí àárẹ̀ wà ń bẹ̀ bí ìṣẹ̀ṣe bó ṣe wà nú ẹ̀ bẹ́ẹ̀ náà ni Christianity náà ṣe gẹ́nẹ̀ Christianity lọ mú tiẹ̀ àánú oṣù gẹ́nẹ̀ lápò ní inú kóm èsì ọ̀rọ̀ mi fún ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ láti Ọ̀yọ́ state wípé àwọn mùsùlùmí kan láwọn fẹ́ ṣe Ṣẹ̀ríà council ẹwálẹ̀ gbọ́dọ̀ gbọ́ pọ̀ kí yàrá yàyíká ẹ̀yin brothers ẹ sọ fún ẹgbẹ́ orí yìí ti burú ẹ máa lọ sí ilé ògbó látà ayé àti bí tẹ́ bá ti ń bọ òrìṣà yín kẹ́ ẹ máa sọ̀rọ̀ yín bẹ̀ ọ̀rọ̀ agboolé yín lẹ̀ ń sọ tẹ́ ẹ bá jáde wá bá wa á nà yín orí yìí ti burú lọ́rọ̀ yín àwa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wa sára fẹ́ lo Ṣẹ̀ríà lọ lórí a fẹ́ lo Ṣẹ̀ríà yìí ti ń bẹ nínú òfin Nàìjíríà táàjọ kan níjọ́ tá a sọ pé a fẹ́ jọ máa gbé kẹ́ẹ̀sì lọ́rọ̀ èmọ́ dáadáa wípé kódà tí Yorùbá bá ya Ṣẹ̀ríà tẹ́ wúrun àbẹ́rẹ̀ wọ́n náà ṣe ti ẹgbẹ́ náà ní customary court òfin tí Ògúnláka ibá gbé kalẹ̀ àti èsù láàlú ẹlẹ́wọ̀n ló bẹ́ẹ̀ torí ìlú burú ẹ̀yin brothers ní Ọ̀yọ́ state tí wọ́n bá ti mú ọjọ́ míì tí wọ́n launch Muslim Ṣẹ̀ríà council lọ́bẹ̀ launch tí wọ́n bá ti mú ẹ̀yẹ mú ti yín ẹlọ́rì launch ẹ sọ fọ́lọ́pàá ẹ sọ fún àwọn lọ́yà kan draft letter kan ìpọlọ́pàá sí ẹ̀pẹ̀ wọ àwọn tọ́lọ́ ẹ bá wá ń gbà tọ́lọ́pàá ọ̀bá lè dámú ẹ̀yẹ bá mú ẹ lọ mú ọjọ́ mẹ́tọ̀ wà pa dáadáa kẹlọ launch ẹ sì máa retí lọ́sùn Ṣẹ̀ríà council Ọ̀ṣun state Ṣẹ̀ríà council àbáwọn ará ìrọ̀lẹ́ wíwò tí a náà ọmọ ẹ̀nà kò gbọ́dọ̀ pàṣíwá wọ́n náà lọ́nà jíjẹ kéde tí ẹ̀nà kan pé èsù láàlú àtòkù lákàáyé ẹ̀kọ́ súsàn àwọn náà fẹ́ lọ́ọ̀tẹ́ lọ́ọ̀tẹ́ lọ máa lò lórí àwọn ọmọ rẹ̀ àti dájì rẹ̀ àti ìyàwó rẹ̀ èso ó gbì ọ́ kí ni wàhálà ẹ̀yìn kí sẹ́yìn èyí tí ṣe tí ẹ ṣe tí kí wàhálà ẹ̀ sì máa kọ̀kọ́ nù wá ṣé torí bá lórí tí yóò sọ̀rọ̀ àwọn orí tí a ní wọ́n ti blast àwọn ti fi lẹ́nu wọn ojú wọn wọ́n ti fi blast sí etí wọn ṣùgbọ́n sẹ́ rí ẹnu wọn ìbá ní a máa fi yọ blast ẹnu yíyẹ báyẹ̀ sì sọ àṣìláyé sọ bẹ́ẹ̀ ní ìtàbá ti sọ náà bẹ́ẹ̀ bá mọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀yà yọ blast àpùrá yín tábà jẹ́ bá yín yọ blast ayé tẹ́ẹ̀ bá ti gbà kábà yín yọ àwa ọba yín sọ̀rọ̀ ẹ̀yà máa yọ bí lọ ẹ̀ẹ́dẹ̀ẹ̀bẹ̀ sọ̀rọ̀ ẹ̀mọ́ sọ̀rọ̀ àwọn ọba yín sọ ẹ̀yẹ́ kọ́kọ́lẹ̀ wà láyé náà mélòó ní wọ́n tìtì ọ̀rọ̀ mufti òṣè mufti ilé ọba máa mú ta ìmọ̀ ẹ̀yìn mọ́ tààwọn ẹgbọ́ dáadáa bó ẹ̀dàkùn ta ní bẹ ní branch ilé Lagos state Ọ̀yọ́ state Ọ̀ṣun state Èkìtì Ògùn
Ondo ta ní ń bá àwọn ìmáàmù wọn jà lóyìn, ta ní ọ̀bá ìmáàmù ọ̀dọ́ yín sí ẹlẹ́rí lẹ́lẹ́. Ẹgbọ́ dáadáa ní rọ́bítọ̀, àìsọ̀tà rọ́bítọ̀ tẹ́gbọ́ dáadáa, à ń bá yín sọ in tó jẹ pé àwa ní ìdí ẹ̀kọ́ tó kẹ́yìn. Muslim láìláà ń bẹ́nu Muslim, akàn tó ń bá Muslim sọ pé bí i tí rọ́bítọ̀ bá lè ṣe lọ sí ọ̀bẹ́ àbúwá àìsọ̀tà Muslim, àìsọ̀tà rọ́bítọ̀. Yes, àwọn kan ló mú alọ́ta ẹ̀ẹ̀dẹ̀ ní pàṣẹ̀téjì rọ́bítọ̀, ṣùgbọ́n nítorí pé máìkì ń bẹ lọ́wọ́ yín nẹ́bù bẹ ní pàṣẹ̀téjì, ilẹ̀ káàárọ̀ òjíire lónìí àsọ̀tà àmàmù kàtà lọ ẹ̀. Àmẹ́ni tí ń sọ̀tà wa awágọ́ ráyè àti rìpláì ọ̀tẹ̀ rẹ̀, ìwọ tó bá ń sọ̀tà ọmọ wà mú ẹ̀. Ìkejì, a kìí sí ọ̀tá márkàzí o, àfáà gbogbo wa lẹ̀ Yorùbá òun ló ní márkàzí, bó ṣe pé bàbá wa àfáà wa òun ló ní mádùl àrọ́bí. Tá a bá fẹ́ kà lọ́rin mọ́ ilé ké mẹ́rin, ilé ké tá a gbà fún ni àrùn tí ọba gbà fún ọfọ́n. Àkọ́kọ́ òun náà ní àdàbí àkọ́kọ́, wọ́n ẹ̀kejì náà ní tẹ́lẹ̀ náà ti jáde Isláùdé. Ẹ̀kẹta àwọn náà wọ́n nípìn lára mi tí bàbá wa ṣẹ̀rí àti jáde mádùl àrọ́bí. Ẹ̀kẹrin òun náà ní mọ́ríkàsì. Bẹ́ẹ̀ bá sì ní mọ́ríkàsì ní ọba kò sí wàhálà, ẹbí sí nàbà 2. Ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin ilé kéwú àwọn aláṣeyọrí ní tájágbà wọn. Ẹni bá wá wà ń bì kan àní kíláàsì kankan pọ̀ mọ́ Àdàbí bẹ́sẹ̀rí ẹ̀, àní kíláàsì kankan pọ̀ mọ́ máàdù, àní kíláàsì kankan pọ̀ mọ́ bí wọ́n ti gbé akalẹ̀ àwọn bàbá wa ní Ìsìláùdé, a sì ní kíláàsì kankan pọ̀ mọ́ mọ̀ríkà sí tọ́mọ tí ṣe. Ẹni tí ọmọ tí ṣe ọfẹ́ ọkọ̀ padà mọ̀ náà ni, tọ́lá àlè kó bí àwẹ̀ ọba rẹ̀ tó rẹ̀ tó ọgbà náà ni. Nítorí lè má gbà ní pẹ́kọ̀ kọ̀rìn sí Sheikh Adam Àlì lórí, nítorí ọ̀dẹ́wò Sheikh Adam Àlì lórí lan yazala shaykhana sayyidana zaymana sayabqa fi qulubina ila al-abad, sayabqa al-Sheikh Adam Àlì lórí fi qulubina ila al-abad aliman mujahidan wa najihan. Bí àwọn bàbá ẹ̀kọ́ náà ẹgbẹ́ ẹ̀ta ẹ̀ṣẹ́ òun kò lè bàyẹ jẹ́, nítorí wípé àwọn bàbá òun in tí a ṣe nítumọ̀ àṣeyọrí rẹ̀ ni. Tẹ́lẹ̀ kan wá dé kọ́ lóòrùn ó ṣe bá kan stand wá ní ọ́ àndẹ́ àfáà wa Sheikh Habib Mudirul Markaz àsọ gbogbo wípé ẹ má bú wọn, wọ́n bá bú wa. Wọ́n sọ̀rọ̀ kan nípa ọjà wa láìpẹ́ sẹ́ndì starbuck nítorí pà lọ rí wọn ni, tàbá lọ rí wọn tàà sàlẹ̀ fún agbébọ́jà ìṣerírè wọn ọ̀gbẹ́ tó sọ jẹ́ sọ, wọn ọmọ kankan pọ̀ ọjà ní, so wọ́n ìtì mọ̀ báyìí ọ̀rẹ́ kò sọ̀rọ̀ mọ́. Tó bá tó wá padà sọ̀rọ̀ àti pé àwọn ẹjọ́ tó sọ náà ni kò sí ébù yóò lé bú hàn tẹ́lẹ̀ ẹlẹ́wọ̀n lókò ẹlẹ́kùn mọ̀ gíláàsì lé yìí ẹ̀fọ́ gíláàsì mọ́tò yìí ọmọ àwọn ènìyàn Ọlọ́run ni wọ́n. Àkànrọ̀ wọn Yorùbá ní ìdí ọpọlọ yìí tọ́rẹ́ ẹlọ́pọlọ ìjàdẹ́ ìjàkẹlọ fílẹ̀, wọ́n ní ìdí ọpọlọ yìí kẹ́rí irú àfáà bí Sheikh Habib wọ́n mọ̀ wọn tó nírú ọpọlọ tí ń bẹ lórí ẹ̀. Ìjà tí a ń jà náà ni ẹ lọ fìjà lẹ́ bọ̀dá mi fìjà lẹ́ bẹ́ẹ̀ náà àfáà wa náà ní ọ̀gá lẹ jẹ́ ipò tẹ́ wáhùn àìmọye yẹ̀ lọ́rọ̀ ta kó wọ́n wà ń bẹ́ tọ́lọ̀hùn ṣe fún. Ipò tẹ́ wáhùn ẹgbọ́n Ọlọ́run kà fún yín bẹ́ẹ̀ ni ó sì ń wó yìí kí lẹ́ẹ̀bì sí. Tẹ́ẹ̀rí gbogbo tẹ́ ń ṣe yọ́ mọ̀ ní àlà kí ló dé àwọn ẹni Ọlọ́run ti parí iṣẹ́ ẹ̀bẹ̀ wọn ẹ̀yìn kọ́ lẹ ṣe Sheikh Adam ló ṣe tí ò rújú àtàwọn bá àlùbáríkà tó kún lọ.
bẹ́ẹ̀ ṣe wà ń bẹ̀ bẹ́ẹ̀ ṣe wà ń bẹ̀ èèyàn lẹ́yìn náà yẹn láníyè Sheikh Habib tí wọ́n bá kó wa lọ ibi wọ́n ti decide fún Yorùbá nínú ẹ̀ tó lè represent wa tọ́kàn wọ́n balẹ̀ láti ọmọ tí ó sọ ó yàtọ̀ sáwọn àpá àkàn o bó ṣe rí o ọlọ́kàn fi hàn kọ́ wa lẹ́kọ̀ọ́ ni o ìgbà kọ́ gbogbo alẹ́kọ̀ọ́ ẹjọ́ wọn máa ṣe tó bá wù wọn ẹyẹ ẹ̀fí ilẹ̀ ẹgbẹ́ òfin ẹlẹ́sìn ẹ̀kan mọ́ tó bá ti ṣe báyìí ìwà gba létí gan kátó àwọn tẹ tó bá gba létí kátó gẹ́gẹ́ etí ọ̀tọ̀ kátó fi tẹ̀ sí kábi sí torí ipò tó wà wọn kò lè bàjẹ́ ọgbọ́dọ̀ bí ọ bàjẹ́ o tó bá bàjẹ́ tí ń bàjẹ́ ọgbọ́dọ̀ bàjẹ́ mi ò sọ pé mo fi ń yè wọn o mọ́ mi ò gà wọn o reality wọn sọ ṣùgbọ́n ìkànnì tí wọ́n mọ̀ ní pé ẹ lè wó Islam ọ̀pọ̀ sí ìgbẹ́ ìgẹ̀gẹ̀ fún ayé tààrà ilẹ̀ ẹ̀wù ẹgẹ́gẹ́ wọ́n ti kàyẹ̀ fún ara property Islam bóò lè fẹ́ sí Islam lẹ́ Yorùbá tẹ́lẹ̀ ọmọ kásìkò ẹgbẹ́ kásọ̀ reality tẹ́lẹ̀ máa dùn kùn ẹwà dùn 1000 tó jáde máa dùn olórí gbogbo sẹ̀ríà lápapọ̀ lónìí sẹ̀rẹ̀ máa dùn àrọ̀bí àwọn aṣẹ́kì àbọ̀sí ìdàdí àtọ́lá sẹ́ni gbogbo àwọn èèyàn tó dé kà ẹ̀pọ̀ wọn lé o tẹ́ bá fẹ́ kí Ọlọ́run ó sẹ́yìn náà lé kà èèkà ní Sheikh Adam ara dáwọ́lá Sheikh Adam tí ń lọ náà sí lọ́mọ yìí o ẹ mọ́ sí pé fún o ẹ mọ́ yẹpẹrẹ rẹ o ọ̀gá wa ni o Ọlọ́run lọ́kadà pé bó ṣe máa ṣe á lọ́rùn tẹ́ bá ní òun wá lọ́la ọ̀la yìí bí ó ṣe há fún mi tó mọ̀ sáré lọ́nu ẹmọ̀ pé owó tí ń dàbí láàmù ó túrù ara o ṣùgbọ́n bí olókè tó dá mi lójú ní pé bá ṣe ń bá lọ ìsí ẹni kankan tó lè dí Islam lọ́wọ́ tí tọ́lọ́wọ́ ọ̀sẹ̀ gbàmọ́ bí ìṣọ̀rẹ́ sáàlùwà níbi ọjà ẹ̀ẹ́sẹ̀ bẹ̀rẹ̀ sí wá máa lágbára sí ìrìn àbẹ́ẹ̀kọ́ ni kí ló dé àwọn gangan tí ń sọkọ̀ bá nìyẹn wọn ìṣẹ́ kàbí ìbùsọ̀ ọkọ̀ bá nìyẹn wọn tó láti ẹ̀ wọ́n dá wọ́n bí ìṣọ̀rẹ́ sáàlù pọ́bíkì yẹn ẹgbọ́n lọ́gbọ́n ilẹ̀ káàró òjìrì láti manage ara wọn ẹ manage everybody ẹ má fọ́ àárín wa mọ́ ẹ̀rẹ́ àti ń jẹ̀gà káàkiri ẹ̀yọ́ fọ́tò ṣé fọ́tò ló tún kàn àwọn ará ya fọ́tò ara handset understand ìtọ́wọ́ àpá lórí fọ́tò wọ́n bá lóko sọ tí ọgbọ́n yìí ṣùgbọ́n kẹ́ ẹgbẹ́ dáadáa ẹ̀yìn tẹ́ ẹ ní fọ́tò ọ̀dà ti orí handset nìkan ni gbogbo fọ́tò ọ̀dà ṣùgbọ́n fọ́tò tó rí handset tí òun àti fídíò rí handset tẹ́yìn náà fi ń gbọ́rọ̀ jáde nǹkan kan náà ní ẹ má máa sọ̀rọ̀ bí aró oko mọ́ fídíò Facebook yẹn táwọn wò bá ti ń gbọ́jẹ́ sọ pé fọ́tò yẹn nìkan ni kọ̀dá ara ìwọ̀ wí ṣùgbọ́n fídíò òun gan burú ju fọ́tò lọ ẹni in tí wọ́n fi èrè ṣe wọ́n lè fi fọ́tò náà ṣe àbí wọ́n lè fi ṣe fídíò burú jù lọ ẹ̀gbọ́n mi kí ló dáwọn ẹ̀tara wa jẹ ṣé bí àbá rí wọ́n ní ẹtí ya fọ́tò wọn lọ dáyà nígbàtí tí wọ́n bá sọ pé wọ́n yà pọ́pọ́sì náà sì wà lẹ̀ tí wọ́n bá ya fídíò rẹ̀ tó wọ́n fọ́tò rẹ̀ yà wọ́n máa yọ the best photo nínú fídíò rẹ̀ gẹ́gẹ́ tẹ́lá fẹ́ bọ́ wọ́n bọ́ fọ́tò rẹ̀ báàbù tá a ti ń sọ ní wípé àtẹ̀sùwìr fi áàdì Rasulullah sallallahu alaihi wasallam káàyà fọ́tò lójú ayé ànábì ó ní mẹ́lẹ̀ tí wọ́n bá jí àwọn sàbẹ́ tí wọ́n bá gbé olóòdò wá ń bí ọ̀tọ̀ ní tí wọ́n pè fọ́tò ọ̀tọ̀ ní táwọn pè fọ́tò tí wọ́n bá jí sàbẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ pé èyí tí sàbẹ́ ó pè mọ́tò lọ́jọ́ òun kọ́ ni yóò tí wọ́n bá ní sàbẹ́ wọ́n jí ní ìsìn kí ni mọ́tò yọ sọ tí wọ́n lọ bá wà kí ni mọ́tò ọ̀tọ̀ ní táwọn sọ èdè tẹ́ ń pè ní tẹ̀síwìrù rèé ó ní máàdà lójú ayé ànàbí ó sì ní máàdà ń bẹ lójú ayé tiwa níta ń sọ ní wípé èyí tí ó sojú ànàbí ń bẹ tó rí báyìí tó kàn àsọpọ̀tì ní àbúlé àmì ẹ̀dá tàbí sọ aráàmù ni àmì ètò sojú tàwa
ẹ̀gbọ́n mi yé ó ti ní ìtumọ̀ ní àwọn aláṣọ ìta bá fẹ́ sọ mẹ́ ara àwọn tánàbí sọ pé wọ́n dákẹ́ lórí àwọn kan sẹ́lọ̀ àmọ́pẹ̀ photography lọ wà ní ọba ti sọ́mọ́ dábìlẹ̀ kọ́ sọ pé ìjọba tó ń bọ̀ náà tẹ́ ń pè photography àràmúlòun náà láyé àti fídíò àti píkṣọ̀ wà ní ṣe kéde àlè débẹ̀ ẹ̀yà àfáàtẹ̀ ẹsẹ̀ bá tó abẹ́ ilé sọ̀rọ̀ kí ṣe àrẹ́bìlẹ̀ sọ̀rọ̀ ìtànàbí sọ àpàràmọ́ àní ìtawà yàtọ̀ orí fóònù yìí àti fídíò bẹ̀ ọ̀wọ́ inú tí àrẹ́bì sọ ẹ̀ẹ́tẹ́ bá wá fi wọ́n bẹ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀lẹ́gbẹ̀ ẹjẹ́ nílò ọ̀pẹ́ pé ẹlọpọlọ ni ọpọlọ tẹ́ ṣe ń lọ tẹ́lá ṣàlàyé ẹ̀fún yín ẹgbẹ̀ ẹ̀sùn yín tẹ́ àbátí lè dúró ní báàbù pé in tí àbátí rí náà sùn tó ṣe tààrí mu ẹ̀ ẹ má pè ní àràm ẹ wá lè sọ̀rọ̀ lọ́dọ̀ ara yín pé mo wòye èmi wòye ẹ̀ẹ́dẹ̀dà kọ yín bẹ́ẹ̀ lẹ wòye ẹ̀yìn nù kẹsì wọn mú lọ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n mi àbá àti sáfù fọ́tò tó sì ní fídíò lórí íńtánẹ́ẹ̀tì ní tí wọ́n fọ́tò rẹ̀ sí ó ti ṣe ètò ẹ̀ wọ́n ò lè sásìbì kankan agbáṣe ìfẹ́ gbọ́n àwọn èèyàn wọ́n ò ní ìdí fọ́tò ẹ̀ mọ́ nígbà fídíò rẹ̀ ti ṣe gẹ́lẹ́ tó ti wà ń bẹ̀ ìwé ni dáàmà àmàgbọ́ ọmọ mọ́kànlá ara wa ṣeré àyẹ́ mọ́ ṣe tààrí mu tí ọlọ́run bá ṣe mẹ́sùn rẹ̀ wípé àràmù rèé tẹ́ ẹ bá wá débi bá fi jọ́ ẹ sọ pé òun ló fi jọ́ orí làákàyè rẹ ló fi sọ pé jọ́ làákàyè táwọn sọ pé kò jọ́ làwọn náà sọ làákàyè táwọn sọ pé kò jọ́ yóò kú ọ lágara ẹni pé ìtẹ́lẹ̀ sọ pé ọjọ́ ẹ mọ̀ wípé èrè tí a máa bọ yẹn tí ẹ̀ bá ya fọ́tò wọ́n lè máa bọ fọ́tò náà àmọ́ àwọn àfáà sọ pé passport kò sí tó burú mẹ́ a sì lọ mú passport rẹ láàtàrà bẹ́ẹ̀ fi ṣẹ́bọ̀ passport rẹ ti rẹ́ ti dùn lọ́wọ́ passport rẹ náà dùn kò lọ sáàlù ẹwà mú ẹwà fi tí òfin tọ́ra wọn wọ́n ní ọ̀yàgẹ́ bí mìíràn ẹgbọ́n fídíò handset ọjọ́ bí mìíràn pọ̀ mọ́ra jùlọ ọjọ́ mìíràn kẹ́kẹ́ rẹ ní fídíò yìí àti mìíràn fídíò àti mìíràn ní fídíò tí pé tẹ́yìn orún mọ̀ yánà ọjọ́ mìíràn bọ́ọ̀ sí ìbẹ̀lẹ́bí ayé ànàbí àní òṣè mìíràn ní èèwọ̀ automatically fídíò náà kìí ṣe èèwọ̀ automatically picture rẹ̀ náà kìí ṣe èèwọ̀ ọjọ́ mìíràn ọ̀tọ̀ ní photography kú kí ni o fídíò ọ̀tọ̀ ní bẹ́ẹ̀ bá sì sọ wípé kìíyàsù tẹ́ ṣe ni pé fọ́tò yìí wọ́n lè fi ṣe tèrè náà pásítọ̀tù náà tẹ́ lọ́dà wọ́n lè fi ṣe tèrè fídíò náà wọ́n lè yọ ètò wọn lò tó fi ṣe tèrè sí kódà wọ́n lè rìkọ́ọ̀dù ẹ̀ tí wọ́n fún ní kíní wọ́n sọ di device tí wọ́n gbé sí wọ́n sọ di animation wọ́n á gbé sí ibi òṣàdámẹ́sẹ òṣàǹkan yóò máa ṣe báyìí òun tó dáa ju fọ́tò tí ọkọ̀ tó gbọ́rọ̀ gidi lọ ẹnìkan ìgbàdámẹ́ mú kí wọ́n lọ mú ti sáì wọ́n ní wèrè ó ti ya wèrè ó ti mú gbóni ní táìmù yẹn wọ́n jọ ń bi fídíò rí fídíò sẹ́rí píkṣọ̀ tó ju gbogbo àwọn píkṣọ̀ lọ lẹ́yìn àbájọ pé fídíò orí íńtánẹ́ẹ̀tì dáa fídíò kìíní dáa àmọ́ fọ́tò ní ọ̀dá sẹ́rí fọ́tò tó burú ju fọ́tò tẹ́sọ bí ọ̀dá ìlọ ọ̀nbẹ ẹnu fídíò gbogbo fọ́tò ọ̀dá ẹnu fídíò lọ wá ó yẹ kó yé yín tẹ́ bá sọ pé fọ́tò ọ̀dá fídíò náà ọ̀dá ẹkú lórí fídíò gbàdá ẹkú ọ̀bẹ ẹ mọ́dà ayé láàmú kò sí fídíò irú fídíò yìí kò sí lójú ayé ànàdé irú píkṣọ̀ yìí kò sí lójú ayé ànàdé irinṣẹ́ tí yíyà náà kò sí lójú ayé ànàdé nígbà tí ó ti sí lójú ayé ànàdé àdúgbò ẹ̀dọ̀ náà abọ́bá wà lójú ayé ẹ̀ládára ojú ayé ìtàwọn lọ́wà sẹ́yìn rẹ̀ ẹ̀yìn lẹ́gbẹ́ pé ọ̀dá alhamdulillah ẹ̀kù nínú lọ ẹ̀lẹ́ ìfẹ́ àwọn náà ọlọ́run kọ́ dára lẹ́jọ́ nípa mú kí ni o àníyàn wa stand wa nù bí stand wa sì wá rí ọ̀làjà lọ wọ́n bá lóko sọ̀rọ̀ tó sì kíni tó yẹ àmọ́ èèyàn wa àsìkò tó gbogbo àwọn nǹkan táwọn èèyàn tó ń takora wọn lórí íńtánẹ́ẹ̀tì ẹ̀kọ́ bẹ́ẹ̀ ọmọ jàjà ara dáadáa tí ò ní tùmọ̀ wọn nǹkan pọ̀ ní àdó pọ̀ lẹ̀ gbogbo tí mò ń ká lẹ̀ yìí sótò nǹkan lóòótọ́ nǹkan ààrẹ tí ó represent wa politically a sì ní political stand kankan àbí ọba àwọn aṣáájú ẹ̀sìn ṣẹ́rò àwọn resources ẹgbọ́n kìí kan ibi resources sẹ́yìn pé Christian lawyer wà association of Christian lawyer association of Christian doctors association of Christian obas gbogbo àwọn association ìpátá abẹ́ káwọn wà
káàdì darí gbogbo wọn. Association of Muslim Lawyers monarch ọ̀dá wà ní wọ́n àláàfà gẹ́gẹ́ wọ́n dá wà ní bẹ́ẹ̀rẹ̀ àwọn yòókù rẹ̀. Ṣé ẹ wá lè fi àwọn olórí ẹ̀sìn tàwa ẹni fi wé àwọn olórí ẹ̀sìn tí wọn? Iṣẹ́ pọ̀ lára wa lórí ẹ̀ náà bí ọ̀pọ̀ tàbá ń sọ̀rọ̀ pọ̀ olórí ẹ̀sìn sí ẹrù tó ní tàwa. Tàbá tó wọ́n sọ̀rọ̀ pa ìsọ̀síìsì náà sí ẹrù ní because àwọn ìsọ̀síìsì wà rí ẹ lò àwọn ṣọ́ọ̀ṣì ló lè rí ẹ lò. Ẹjọ́ ẹgbẹ́ lápòjú ẹ̀ka àwọn Muslim brother lẹ́nu wí àtẹ̀bárí kọ́ wà ọmọ ilé fún àti Muslim brother àárín wa kó di dókítà káwá dáadó tó yá Islamic hospital. Ó ní dáa lóhùn tọ́rọ àlówó tá a fi dé mẹ́lẹ̀. Tá a bá rí 100 Muslim brother tó di dókítà àwa Muslim group àlágbára ju 1% lọ láti dé mẹ́lẹ̀ wá sí ọdẹ pọ̀. Èyí tá a dè mọ́lẹ̀ náà yóò tún máa ṣiṣẹ́ bò ní ọwọ́ ṣe díútì bò ní o. Torí tá a bá ní á dè mọ́lẹ̀ gẹ́gẹ́ yóò sọkún lórí sàtúkẹ́tì ẹ̀ pé kí ló ń gba sàtúkẹ́tì sí? Oyè yìí àbí oyè yìí? Oyè yìí àbí oyè yìí? Àwọn ọ̀fà wọ́n ní àwọn náà lò àní ọ̀tútù ní àṣìlè lọ́kọ̀ mi. Àjọ kó lẹ́kọ̀ọ́ wa lò àjọ ẹ̀ lò pa. Bàbá ń lò bọ́nà àti ìdìnà tó ń síwò àjọ ń pè é lòrì. Bẹ́ẹ̀ kíkọ́ wà lọ fà permanent, kíkọ́ ojú oníwò permanent. Nígbà láyé òkú wà, níye tó tó lọ́wọ́, lè pa owó táwọn fi mẹ̀tẹ́ wọn nǹkan ó forí gbá. Gbogbo tẹ̀gbẹ́ forí gbà ló ti ọ̀sẹ̀. A tẹ̀ sí tẹ́lẹ̀ rẹ̀ gan-an nígbà nìkan. A sọ fún tó ti ṣe kí tó fi fáìsì olóṣèlú sọ́dọ̀ rẹ̀ kó sí dídá. Òdìjà nígbà tí ọ̀pọ̀ tábà lé ó sì tún ràn án lọ́dí ìṣẹ́ náà èrè kókó nù iṣẹ́ Islam ṣùgbọ́n agbára ògbé tí mo fẹ́ sọ nìyẹn pé resources yẹ wa a lò kódà tá a bá fẹ́ lò ISF plan àwọn ẹni ẹlẹ́ni nílò resources wa wọ́n á fi ọdún kan bẹ jẹ́ fọ́kàn bò láti rí dókítà tí àwọn èèyàn máa ń torí ẹ̀ Baptist ló lọ hospital yẹn but dókítà táwọn èèyàn máa ń torí ẹ̀ wá gàtẹ́ láìkì jù Muslim brother yìí ìwọ ẹ̀dá ọdún expert ni. Ṣé ògo Islam ṣe inú Baptist rẹ̀ pátá wù? Ìgbà tí ó ṣe ní tó máa lògbó yẹn láàrin tàwa ààrẹ well organized bá ti ṣe tẹ́lá ẹ̀ gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí máa dá alágbára lọ gbogbo ibi kọ́kọ́ alùpùpù ti ń gbọ́ mi ẹ̀yà sọmọ́ra ẹ̀yà kó gbogbo tá a ní ká kó pọ̀ ẹ̀yà kúrò ìwà pọ̀ ẹ̀yà jọ ronú papọ̀ ní 11 July tí ń bọ̀ ní agbára Ọlọ́run 11 July tí ń bọ̀ àwọn náà máa declare movement kí n ṣẹgbẹ́ tí yóò dùn fún Yorùbá láti solve problem Yorùbá lágbára Ọlọ́run gbogbo tó bá yẹ ká ṣe kó tó di July 11 ọjọ́ ìrántí ìyàtọ̀ ìjẹ́ mùsùlùmí bóṣínà ìjọ tó wáyé ọbọ̀ṣì ìjọ náà ni a máa declare Yorùbá Muslim movement Ọlọ́run yóò sì fọ́ àṣì wàyé nẹjọ dáná kábẹ̀rọ náà ṣùgbọ́n àmì ẹ̀dẹ́ta lẹ́sẹ̀ lẹ́yìn ẹ̀sìn fún wọ́sàlámà ẹ̀sìn alhamdulillah jókòó tọ́wọ́ bà wọ́n ìjẹ́lẹ̀ jókòó